Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Orí mo ko òyìnbó ko lo wa mata ko lo cream dọ́là. Mo lè wá wọlé o kí n kó sí ṣòkòtò gbogbo ṣòkòtò tí mo ń wọ̀ mi ò wọ̀ Nàìjíríà. O re sì mo wọ gown ṣá tún wọ trousers abẹ́ nítorí òtútù pẹ̀lú socks ńlá. Ṣùgbọ́n mo fẹ́ déwájú immigration. Nínú application ne wọ́n ti kọ pé clergy ni clergy tó múra bí aṣẹ́wó ó bá sọ pé òyìnbó ń wọ pátá ìlú tí wọ́n nìyẹn ṣé wọ́n ní passport wọn ni ṣé wọ́n ní passport wọn bẹ́ẹ̀ ni Mommy Agnes, God bless you ma Nike àti Christian Dior ni bí mo ṣe wọ̀ lọ sí Georgia nìyẹn ọlọ́pàá yẹn wá takú pé tí ṣe àní Nàìjíríà ò wọlé ń bí ṣe lady yẹn wá sọ pé kó lọ pé ọ̀gá immigration wá ọ̀gá immigration rí mi látọ̀ nǹkan he fell in love with my dressing cause mo múra dáadáa bí èèyàn mo dẹ̀ look beautiful. He said, how are you madam? And I'm fine and good. Why are you here? I came to wash the snow. Ó dẹ̀ ní iṣẹ́ wo ni mò ń ṣe mo ní I'm a clergy. Ó ti di tẹ́lẹ̀ nínú kí mo dẹ̀ pera mi ní clergy ó dẹ̀ wò mí látòkè dé sálẹ̀ pé oh clergy ni tòótọ́. Ó rí ìmúra mi ó rí pé mo lo ìlẹ̀kẹ̀ àwọn Mósè because it's a Christian country. Ó rí pé mo lo ìlẹ̀kẹ̀ àwọn Mósè mo lo rosary mi ẹ̀dùn tó ń flag mi ẹ̀dùn tó ń flag mi. Mo ń bọ̀ jẹ́jẹ́ ń dáhùn ara TikTok lóhùn ẹ má dáwọ́ lóhùn wọ́n flag mi ni ó mà lè rí mi jábọ́ Canada mà lọ ń pè bí kò máa ń ṣèlú Nàìjíríà kò flag dọ̀la wọ́n máa ní kí n ṣe nǹkan báyìí ni ó mo ti ṣe ó lè rí mi jábọ́ Canada lọ ń pè bí. Nígbà tí ìránṣẹ́ yẹn ó rí pé yes mo múra bíi clergy kò yẹ pé mo ṣé mi ò wọ ṣòkòtò ní Georgia ni mo wọ àwọn ọmọ mi kan wà ń bẹ àǹtí Ṣìkẹ́ ó gba àwọn ọmọ tó tọ́jú mi níwájú ọba ẹ̀rí ọ̀run wọ́n ti wà ní UK ọmọ yẹn ra bàtà kan fún mi bàtà black ọba tí mo máa ń wọ white and black ni Ṣìkẹ́ mi ló rà fún mi ẹlẹ́dàgbọ́n ó tẹ̀ ní sípàsẹ̀ kan máa tẹ̀ wá jáde mi tí wọ̀ ó bẹ̀rẹ̀ ń gbọ́ ìránṣẹ́ yẹn dèbè lọ́mọ oníṣẹ́ mo mówó dání mo ní yes ó lè lò ní mo mú dání mo ní 1,000 pounds kí n tó lọ ìyálóde mi ló kó 1,000 pounds fún mi ó ń gbọ́ mi ń bí wọ́n fún mi lọ́wọ́ yẹn lórí òkè ni orí òkè mi kó bá lè mọ̀ pé mi ò kí ń ṣe show off wọ́n fẹ́ nà fún mi lẹ́jọ́ báyìí kó lè wá ká mi mọ́lé o mo yà tọ́jú owó mi mo dẹ̀ fowó yẹn wọ̀n wọ́n má yẹn dèbè lọ́ mi pé bo ni mo ti rí owó ó ní English pounds ó ló bo mo ti rí owó mo ní I told you I'm a clergy so people dash me money ó ní ṣó ní pé ó tún fẹ́ wò bí a mo máa ṣe mistake mo sọ fún mo ní remember I told you I'm a clergy so people give me money I have a platform ó lọ sórí Facebook mi ó rí pé mo máa ń ṣe online àwọn èèyàn ń wò mí ó dẹ̀ ní you are welcome to Georgia irú ẹ̀ ló ṣẹlẹ̀ ń bí tẹ́ mo sọ fún wọn tó máa ń ṣe bad comments tó ń gbé fọ́tò ní fọ́tò má jẹ́ kẹ́ni tó wà nílùú òyìnbó kó tan ìwọ tó wà nílùú Nàìjíríà o ibi tó wà yẹn kọ́ ló máa wà o ìwọ náà sì máa gòkè o òṣùwọ̀n ní tó bá lọ blog ẹyinjú lé ní ẹyinjú náà ti bí àwọn wòlíì àkókò ẹ̀ tó ni ṣùgbọ́n ẹ bá mi fílẹ̀ má bù mọ́ ẹyinjú náà ti lọ sí platform oní platform òun náà ti sọ fún wọn pé ẹ̀yin wòlíì fake nìyí ẹ wá tọrọ owó lọ́wọ́ mi tẹ́ bá mọ̀ pé yà ń jẹ yín nǹkan tí wọ́n máa padà ṣe ṣùgbọ́n ẹyinjú ò kì í lu 419 kò dẹ̀ ń gbowó consultation lórí life ó lè wá bá mi pé o fẹ́ gbàdúrà mo máa gbà tọrẹ àánú náà ókè kí n kàn máa rojọ́ Olúwa kó súre fún ẹ Olúwa kó gbàdúrà fún ẹ bí o ṣe Jésù lọ́bá Jésù mo ní bills láti san nínú tọrẹ àánú tó bá fún èmi náà máa fáwọn èèyàn bẹ́ẹ̀ bí o ṣe Jésù don't let us deceive ourselves I'm not God Olúwa ṣẹ́gun fún Olúwa rẹ̀ á padà ikú kó wọlẹ̀ ṣé o mọ̀ pé tó bá lé kó níbi tí ikú náà máa kọjú sí tí bá wá jẹun yó
kí n jẹ búrẹ́dì àtẹyin, kí n jẹ iṣu àtẹyin, àbí kí n jẹ yán, Ìjẹ̀ṣà ni mí. Kí n jẹ yán, kí yán ti dúró dáadáa, kó rẹ̀ mí òkùnkùn ní níbo. Nígbà tí Ísírẹ́lì jáde kúrò ní Egypt, ó máa lókun àti gbàdúrà. Bí o bá gbé I want to do consultation, mi ò ṣe consultation, mi ò ṣaláwo. Ẹ ṣètọrẹ àánú ni. Ìjẹ̀ṣà lérè. Ẹ bá ń fi bọ̀dá mi lẹ̀, Ìjẹ̀ṣà ni. Ìjẹ̀ṣà lérè. Ta ló sọ pé Làgbáyéjà is coming for me? Coming for me for what? Láìsí ẹ̀ kí n dá yín lò. Ìjẹ̀ṣà lérè, Ìjẹ̀ṣà ni mí, ọmọ bíbí inú àlùkò ni mí. Ẹ má béèyàn kankan bẹ́ẹ̀. Ọmọ bíbí inú àlùkò ni mí. Ó fẹ́ kí n gbàdúrà fún ẹ kí n má lókun nínú. Obìnrin tí Èlíjà gbàdúrà fún tó ní kó lọ gbé kòkò òróró wá. Oúnjẹ tó kù tó fẹ́ jẹ sùn ló gbé fún Èlíjà. Tí ò bá fún Èlíjà ló ń jẹ, ṣé ò bá Èlíjà máa ní okun kí woman yẹn di millionaire. Stop being hypocrite. Tó bá wù mí lá, àmọye ènìyàn. Nígbà tí mo wà ní Oníkẹ́, àmọye ènìyàn aláwọn wá rí mi fún àdúrà tó dẹ̀ máa gbé bùkátà tí wọ́n wá. Ó yẹ gba pálí Indomie, ó yẹ máa gbé lọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe fún mi, báwo lẹ́yìn fẹ́ kẹ́mi ṣe fún ẹlòmíì? Jésù ò ní sọ̀kalẹ̀ ènìyàn lọ́lọ́run máa rán sí ènìyàn. Ṣùgbọ́n láyé mi tí máa fi kú, mi ò nílò èèyàn 419. Bí n bá gbọ́ṣẹ́ fún ẹ, bí mo ṣiṣẹ́ fún ẹni, èmi ò ń tọ́ṣẹ́. Torí èmi náà jókòó, owó làbọ̀ máa tọ́ṣẹ́ 500,000. Kí lẹ fi sínú ọṣẹ? Kí lẹ fi sínú ọṣẹ? Ṣé ẹ lọ sọ́run ni lẹ fi tọ́ṣẹ ní 1 million? Mo fẹ́ sọ̀rọ̀ yẹn bọ̀tẹ̀ èèyàn mi kan pè mí. Wọ́n ní àwọn náà máa ń gbowó. Mo ní ẹ ń gbowó. Mo dẹ̀ wò pé àtàbá nílé àtàbárò oko. Mo ò dẹ̀ sọ̀rọ̀ lé lórí. Ìdájọ́ ọwọ́ Ọlọ́run ló wà. Ìwọ náà má wo ohun tí ò sọnù kiri. Ẹ má fi irọ́ wá irọ́. Ewo dàbọ̀ ẹni tó fẹ́ tọ́ṣọ 1 million fún ẹ má bínú o. Kí n sọ fún ẹ sì pé mò ń tọ́ṣẹ Canada, ṣé mi ni immigration? Ìgbà tó ṣe pé ẹ wà dọ́mì. Ṣé mi ni immigration? Ṣé mi ni mo máa fún ẹ ní visa? Àwọn kan ṣàlò ọṣẹ 24 hours péré lọ́lọ́. Wọ́n kàn ṣe control damage ni. Wọ́n lu ọṣẹ náà. Àwọn kan ṣàpé kọ̀ǹkúbà àti kí la máa jẹ mọ́ṣúùmù. Wọ́n pè léwé àtegbò. Ṣé kọ̀ǹkúbà àti mọ́ṣúùmù ṣé wé àtegbò ni? Ṣé gbò ni? Ó ti wà lọ́ndà vegetables. Kí wá sọ fún ẹ̀sìn pé mò ń ta ọṣẹ. Ọṣẹ 1 million. Dọ́kúmẹ́ǹtì mi pé. Ẹlẹ́dàá ń gbọ́. Mo gbé dọ́kúmẹ́ǹtì lélẹ̀. Mo gbé dọ́kúmẹ́ǹtì ṣọ́ọ̀ṣì lẹ̀. Mo gbé gbogbo dọ́kúmẹ́ǹtì ilẹ̀ mi lẹ̀ ní o. Mo gbé gbogbo ẹ̀. Owó dẹ̀ wà lákàùntì. Wọ́n dẹ̀ rí gbogbo travel history mi. Ó wá rí mi ní Canada. Ó wá ní kí n tọ́ṣẹ fún ẹ bí mo ṣe débí. Ó ní ìtọ́ṣẹ fún ẹ bí mo ṣe débí. Dọ́kúmẹ́ǹtì mi pé o. Ó tọrọ ni. Ẹlòmíì náà wá bá mi, mọ́mì bẹ́ẹ̀ ṣe ń lo ẹ̀mí yẹn. God bless you, Mama Adéfúnkẹ́ mà. Ó ní bẹ́ẹ̀ ṣe ń lo ẹ̀mí yẹn ń lu ohun òun lò. Ká ní wòlíì ọkùnrin ló wá bá ní, àyà sọ fún ẹ pé Olúwa ní kí n fi ti bí parí ẹ̀. Pé a máa lo kinní kan, àyà wọlé, ẹ̀mí mímọ́ bá sọ̀kalẹ̀ nìyẹn. Ó tọ́ ẹ̀mí mímọ́ bá sọ̀kalẹ̀. Nígbà tó expect mi kí n tó mi ẹ̀mí mímọ́ fún ẹ. Ṣé mi lọ́lọ́run tó ń pín ẹ̀mí mímọ́ ni? Ṣó sọ fún ẹ pé Jésù wálé ayé ó ṣe sọ́ǹtì àbí Jésù bímọ? Ṣé mi tí mo ti ṣe sọ́ǹtì tí mo bímọ ló ní fún ẹlẹ́mìí mímọ́? Ẹ̀mí mímọ́ tó ra yọ̀ǹda fún èmi náà. Ẹ̀yin tẹ́ ń wà wákúwà yìí gèrè ẹ̀yin gan lẹ̀ ń jẹ́ kí àwọn wòlíì máa kọsẹ̀. Wòlíì tó rí tó ń gbé nínú yàrá kan wà ní kó ṣe ògùn ṣẹ́ṣó fún ẹ. Ṣé òun ní ògùn ṣẹ́ṣó lọ́wọ́ ògùn tó fi ń ṣẹ́ owó?
ni wòlíì àwa fún ẹ kí n rori ẹ má like àwọn èèyàn tó máa ń tàn yín wọ́n ní wòlíì inú àpáta ni wòlíì gbé wàá gbé inú àpáta Ọlọ́run má jẹ́ káyé mi bàjẹ́ bí n bá lọ sórí òkè ìrìmọ̀ mi kì í sùn síbi ẹ̀gbẹ́ ògiri ibi ẹsẹ̀ àwọn wòlíì ni mo máa ń sùn mi kì í fẹ́ kó giri yẹn kó kọ̀ mí lára wàá gbé inú àpáta àgbọn ni wòlíì jẹ ìyẹn wòlíì ayé àtijọ́ Ọlọ́run má jẹ́ ń jàgbọ́n Ọlọ́run má jẹ́ ń jàgbọ́n iṣu kí lẹ̀ ń wá kiri ẹni tájí ò tí nítumọ̀ tájí ò tí dá àwa bọ́ sórí social media jẹ́ kí n sọ fún ẹ gbogbo àwọn ṣẹ́tẹ̀ rí lórí social media ẹ is all a lie babaláwo kò bá gbé babaláwo ò lè ní olúgbòhùn lọ́wọ́ original kó gbé síta wọn bí aláyé ẹ̀dá wà wá ní olúgbòhùn gidi lọ́wọ́ wà gbé síta kí gbogbo ayé rí ẹ̀rí mi tí mo ṣe rádaràda rí tẹ́rí mi tí mo gbé nǹkan síta ibo mo ti fẹ́ rí ohun tó lè rí lọ́wọ́ mi lómi àti bíbélì àti kándù mà wá gbé ohun tí mo fi ń ṣagbára mà wá gbé síta a ní eléyìí tó o bá ti bọṣẹ sórí ẹni tó ní kó o bọṣẹ sórí inú Òṣogbo ló ń gbé ògiri àlàpà inú ibẹ̀ ló ń gbé ajé tí ẹ̀gọ́ ò ní right off èmá ní oògùn tó fi ń ṣẹ́ owó èmá ní oògùn tó lè sọ mí dowó tí mo lè fi ní owó ńlá rẹpẹtẹ èmá wá polówó ẹ̀ fún yín lórí social media èmi ò ní kọ́kọ́ lò ó èmi ò ní kọ́kọ́ lò ó fún ara mi kí gbogbo inú ilé yìí kó kún fún owó kí wá máa pa àwọn àbúrò mi àwọn cousin mi lẹ́yọ kọ̀ọ̀kan ṣé mi tí mi ti gbá àwọn cousin mi wá sí Canada ni mo fẹ́ ta ọṣẹ fún ẹ mi ṣe kọ́kọ́ lọ ṣẹ yẹn fún àwọn cousins mi ṣe kọ́kọ́ lọ ṣẹ yẹn fún àwọn àbúrò mi kó wá kúkú rí gbogbo ẹbí mi ní Canada ọṣẹ yẹn confirm o kò tún wá ṣe bí ní nìkan o kó wá rí gbogbo àwọn ọmọ ọjọ́ mi tí mo lo ọṣẹ fún kó wá rí wọn ní Canada ẹ má máa gọ̀ Jésù orí tí ọmọ tó gọ̀ láyé nítorí pé ẹ wà gọ́lébù ẹ wá míràkù kíákíá òun lẹ ṣe ń fọ̀ sí wọn lọ́wọ́ ẹ wá míràkù kíákíá wọ́n ti sọ fún ẹ pé Olúwa o tó bá máa di lọ́túnla màlẹ́kà kan gbé owó bọ̀ wá fún ẹ àwọn etí kan náà ti gbọ́ ṣùgbọ́n tó bá di nípa ẹ̀jẹ̀jẹ̀ mo sọ pé pàtí secondary school sọ pé máa lọ lóyìnbó mo dé 40 kí n tó wọ plane mi ò tí ì pé 18 years lọ ti ń sọ fún mi pé mo máa lọ lóyìnbó kò ṣẹlẹ̀ tẹ́yìn mi fi yọ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tẹ́mi go sí mi tí mo fẹ́ gbàdúrà gbà fẹ́ kú fún Ọlọ́run dáàdì wá wà nulẹ̀ ó tó stage kan mo ní kọ́kọ́ mi kọ́ mi bí wọ́n ṣe ń kírun tó wọ́n mọ chief imam ni wọ́n mo ní kí wọ́n kọ́ mi bí wọ́n ṣe ń kírun mo ní mo fẹ́ máa jọ ìrun pẹ̀lú àdúrà kémi náà máa òkú lè ní tẹ̀síbíù lọ́mù torí mi ò mọ̀ ń fà èmi ò ní parọ́ wèrè mi ò fa tẹ̀síbíù torí mi ò kéwú rí tó bá rí Mọ̀dínà lórúkọ mi ìdílé father side ló ti fún mi Mọ̀dínà àti ìdílé ọkọ mi wọ́n ní jọ́ tó ń ṣe nìkáì lọ́ ní ẹ̀yà kí ni ká fún ọba pé mo bá ní kó máa jẹ́ Mọ̀dínà ohun tí mo fi jẹ́ Mọ̀dínà nìyẹn ìdílé onígbàgbọ́ mo ti jáde ìwọ tí Mọ̀dínà tó bá ń yà lẹ́nu mo bẹ̀ ọkọ mi nígbà tí ogun yẹn pọ̀ jù mo bẹ̀ mo ní ẹjọ́ tó ẹ kọ́ mi bí wọ́n ṣe ń kí ìrun mo fẹ́ jó ìrun pẹ̀lú orúkọ Jésù pọ̀ ọkọ mi ní kí n ní sùúrù Ọlọ́run máa dẹ ẹ lóhùn ní ṣùgbọ́n kí n má sinmi ìwọ tó ń complain pé báwo ni ilé ayé ẹ ṣe rí ìjọ́ wo ló lọ ṣóòru gbẹ̀yìn parọ́ ṣé ìgbà tó lọ sí ìṣòro ṣó concentrate alóore tó wọ pátá tó tínrín alóore tó yàn ń ṣéèkì lórí nínú ẹ̀mí ohun mà ló ń ṣọ́ yé ẹwà ayé ẹ ga gelegele ó mọ̀ pé màlẹ́kà yẹn ti sáré sá lọ kúrò lọ́dọ̀ ẹ̀ ìgbà tó lọ sí church níjọ́ Sunday ṣóhun tó yẹ kó o mójútó lo mójútó ìwọ tó máa gbàdúrà bí ẹni máa kú níjọ́ Sunday tó bá ti ń kúrò ní church ní ọ̀sán Sunday ó ti gba club lọ lálẹ́
ó ti lọ tàka súkè yé ó ṣe màmí ó ti lọ fọwọ́ gbàdí ọmọ olóṣó ti tírẹ́kì fún ẹ àti wá lóore láàárọ̀ olóṣó lálẹ́. Ṣẹgbọ́n Moses ní mommy you are talking to me na breast I dey look for in the church. Ṣé ní pé wọ́n ti ń àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ láwà yìí. Tí wọ́n tó lè wọ̀nyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀yàn lọ́lọ́run máa darí wá sọ́dọ̀ ẹ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kò sádùúrà tó lè gbà ó máa ní ọlájú ni ọyàn yẹn ló dúró yìí o àwọn ọmọ tó dé one thousand wọ́n ṣe kinní kan prophetess mi pè mí hello prophetess máa pè yín padà mo wà lórí live jẹ́ ń sọ fún yín àwọn ọyàn ló máa bá pàdé àwọn ọmọ tó dé one thousand àwọn ọmọ sẹ̀lẹ̀ ìbá yín o sẹ̀lẹ̀ neat wọ́n dẹ̀ ń package ẹ̀yin ọmọ kérúbù ẹ lọ tún package yín ṣe máa ká àwọn ọmọ sẹ̀lẹ̀ máa nà yín mọ́ta gbẹ́nu sọ́hun Àtíkù ò fẹ́sì business yẹ ìdílá ńlá ló ń wò ìdílá ńlá ló wò kò yẹ parí òṣì ní Dubai tó wà tó bá kó ọyàn tán fún ẹ èyí tó bá yẹ kó wá ní Olúwa yà mí ya Sátánì Olúwa yà mí ya Sátánì àwọn àgbẹ̀ yé ṣẹgbọ́n ó ní make we no lie ṣá select get fine girls ẹni tó lóun lọ gbàdúrà nìyẹn o èyí tó yẹ kó o fi gbàdúrà ọ̀tọ̀ lóhun tó mójútó àwọn kan wà wọn kì í sọ̀rọ̀ wọn láì dáa go and learn it today wọn kì í sọ̀rọ̀ àwọn kan láì dáa èèyàn máa bá ìjákulẹ̀ bọ̀ ni dandan kọ́ ni kó jẹ́ wòlíì o dandan kọ́ ni kó jẹ́ pásítọ̀ àwọn ìṣẹ̀dá kan wà tó jẹ́ pé àkàndá la dá wọn èèyàn ò kì í fi ọjọ́ kan robi sí wọn ẹ̀yin ọmọ títọ́ọ̀kì ibi tẹ́ ń gbé mi lọ yẹn mi ò lọ́bẹ̀ mọ́ ibi tẹ́ ń gbé mi lọ yẹn ọ̀rọ̀ yan ọmọ sẹ̀lẹ̀ fine làwọn ọmọ títọ́ọ̀kì ń sọ ṣẹgbọ́ ta ló sọ fún pé sẹ̀lẹ̀ ò kì í gbélé ọkọ ọmọ sẹ̀lẹ̀ ni ọkọ mi má kókó parish lọ́nà ìyá tó bí mi lọ́mọ mọ́dà sẹ̀lẹ̀ sí à ní kó tó kú o ìyá mi dẹ̀ wà lé ọkọ tó fi kú ni so sẹ̀lẹ̀ ń gbélé ọkọ ṣẹ má gbé yẹn wá bó ma àwọn ìyá tó jẹ́ pé ilé ọkọ ọmọ lọ́wà sẹ̀lẹ̀ ń gbélé ọkọ ìwọ ló mọ bí tó ti lọ yan tiẹ̀ ìwọ ló rọ́mọ olóṣó tó fẹ́ bí àṣà grandma mi ni aláṣẹwó tó ṣe wedding ó gba casual leave ni ìwọ ló mọ bí tó ti lọ yan tiẹ̀ ọmọ tá a bá fi ijó fẹ́ ijó náà la máa fi gbé lọ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ dúgùdú wà nínú chọ́ọ̀chì kò neat kò màdúrà ń gbà dáadáa kò pákéjì sùtánẹ̀ ò máa ṣá prapra àánú ẹ ṣe mí gbọ́mọ èmèrè àwọn ọmọ sẹ̀lẹ̀ gidi wà gbọ́mọ èmèrè àwọn ọmọ kérúbù gan èmèrè gan pọ̀ nù wọn bẹ́ẹ̀ mo sọ fún ẹ èmèrè pọ̀ nù wọn burúkú ó tọrọ ni wọ́n ló àwọn ọmọ tá a bá ti fi ijó fẹ́ ijó náà ló máa gbé lọ ṣíwọ àtìyàwó ẹ̀ tẹjọ́ jókòó tẹjọ́ mu ọtí tẹjọ́ ń fatí bí a ní mo ti high yẹn náà ní mo ti high wọ́n tó ti mú kú mu mo fẹ́ lọ 100 times ṣíwọ tó fẹ́ yàwó tó yẹ pé tó bá ti lọ terrance ààrẹ ò ní yá ìyẹn ló fẹ́ sílé ìyẹn ló fẹ́ tẹ̀bí wọ́n lòun wá fine girl mójútó fine girl tó fẹ́ so má wulẹ̀ complain ọmọ sẹ̀lẹ̀ ń gbélé ọkọ àwọn ọmọ gidi wà àwọn ọmọ gidi rà wọ́n láwọn ọmọ gidi àwọn victory mọ́ọ̀mù wà ń bí ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n ilé ọkọ ẹ̀dẹ̀ ló wà ojoojúmọ́ ni mommy please pray for my husband must make it wọ́n kún bí àníṣọ́lá fún mi wà ń bí ọmọ sẹ̀lẹ̀ ni àwọn ọmọ sẹ̀lẹ̀ ń gbélé ọkọ nígbà tí wọ́n kọ́ mu gbó tó lọ fẹ́ yàwó tó mu gbó ó wá ń complain amugbó pàdé alámugbó ni oníṣìná pàdé oníṣìná ni èlé àti pé ọkọ mi ti ṣe ṣìná lèmi náà fẹ́ ṣe ṣìná á tẹ̀lì lára á tẹ̀lì how can one discover himself ẹ bèrè yẹn lọ́wọ́ Ọlọ́run ló ń discover ara rẹ̀ ẹ bá ìṣẹ̀dá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ ẹ sunrun kan tẹ́ ẹ ti sùn rí ẹ pé ìṣẹ̀dá pẹ̀lú ìgbàgbọ́ ìṣẹ̀dá máa dá yín lò bẹ́ẹ̀ ni mo sọ fún yín màmá wa ṣàlàkọ ohun tẹ́ ẹlẹ́bù mi kọ́ mo fẹ́ ra pando yàmù o bí mo ṣe yọ nìyẹn báwọn ẹ̀ kó crop ẹ̀ màmá ṣàlàkọ ohun tẹ́ ẹlẹ́bù mi kọ́ owó pando yàmù o ẹ fún mi ní pando yàmù o ó tọrọ ní bílé ayé ṣe wà nìyẹn mo máa yọ̀ sí àwọn èèyàn mi lọ́rùn mo máa yọ̀ sí yín lọ́rùn torí pé Ọlọ́run máa gbé yín ga
Ọlọ́run máa ṣe dáadáa fún yín. Àwọn ajánukulẹ̀ lórúkọ Jésù wọn ò ní ráyè lọ́dọ̀ yín. Nígbà tí ògo bá sọ̀rọ̀ nílé ayé yín lórúkọ Jésù, ikú òjijì ò ní já yín gbà. Àìsàn ò ní ṣe yín lọ́jọ́ nígbà tó yẹ kẹ́ máa ṣayọ̀. Àìsàn ò ní dè yín mọ́lẹ̀. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́ o. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó rà mí ṣe. Ògo àkàntún. Ògo tuntun tó fi ń dá ènìyàn mọ̀ sí rere. Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún gbogbo wa. Gbogbo abiyamọ tó rí mi wò, gbogbo abiyamọ tó rà mí ṣe. Báyé bá ń já ayé àtèmi àti àní mọ bojì ọmọ. Àti wọ́n tó ìtí ìbí tó sì máa bí ò ní mọ pó sí ọmọ. Wọ́n ò ní dáwọ́ pó sí ọmọ fún ọ. Gbogbo ìwọ tó díwọ́ disẹ̀ sínú lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ò ní bóyún kú. Gbogbo ẹni tó róyún nínú rẹ máa rọmọ lọ́wọ́ rẹ ni. Ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dè, ìṣẹ̀dá rẹ ò ní burú. Àánú Ọlọ́run máa sọ̀rọ̀ nínú ayé yín. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ti wà lókè ẹ̀ ní jábọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà lókè lórúkọ Jésù múlẹ̀ ní jábọ́. Àwọn ajánikulẹ̀ lórúkọ Jésù Ọlọ́run kó gbàgbára lọ́wọ́ wọn. Gbogbo ìwọ tó fẹ́ gòkè Ọlọ́run kó mú ẹ débẹ̀. Ìwọ tó fẹ́ lọ lóyìnbó lórúkọ Jésù kó ṣeéṣe fún ọ. Gbogbo ìlú tó fẹ́ lọ lórúkọ Jésù kíbẹ̀ kó bẹ́ẹ̀ lára mu. Kó tú ẹ lára. Kó bẹ́ẹ̀ lára mu. Kó tú ẹ lára. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo wá gbàdúrà fún gbogbo wa. Ìmọ́lẹ̀ wa ò ní kú. Ìmọ́lẹ̀ àwọn ọmọ wa ò ní kú. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì wọn ò ní dáwọ́ opó sí lórí èmi àti ẹ. Lórúkọ Jésù wọn ò ní lọ sìn wá sí ìtẹ́ lójijì. Lórúkọ Jésù a ní rí kúre lójijì. Ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé bí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ará TikTok. Please, ẹ jẹ́ ká stop ìjà yẹn. Ẹ jẹ́ ká stop ìjà àtàrà Facebook. Ẹ jẹ́ kí unity wà ní Christianity. Ẹ jọ̀ọ́ àtàláṣọ ara àtàláṣọ àdúrà. Both Sele and Cherubim and Seraphim. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ jẹ́ ká lo ìfẹ́. Ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin wa. Ẹ jẹ́ kó ọmọdé mọ ọmọdé. Ẹ jẹ́ kí àgbà kó mọ àgbàlagbà. Please don't let us disrespect ourselves. Ẹ má jẹ́ káwọn èèyàn fi wá ṣe yẹ̀yẹ́ mọ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí